وقوله فرار العامة من الجهل إلى العلم عقدا وسعيا ní ìpàdé tí a ní last lórí kíkà látinú Madariju Salikin a ń sọ̀rọ̀ nípa manzilatul firar àwọn ìpele bó la ṣe ń sá lọ sọ́dọ̀ Olúwa Ẹlẹ́dàá Jalla subhanahu wa ta'ala. Al-Imam Ibn Qayyim rahimahullahu ta'ala wọ́n ti ṣàlàyé fún wa haqiqatul al-firar ila Allah kí ni pàápàá ìsáré tíkẹ́tíkẹ́ lọ sọ́dọ̀ Olúwa Ẹlẹ́dàá Jalla subhanahu wa ta'ala. Ọwá mú ọ̀rọ̀ afá tí wọ́n ṣe tọ́yìnà náà tíra wọn Abu Ismail al-Ansari rahimahullah ọwá mú ọ̀rọ̀ wa pé qala sahibul manazil huwa al-harb mimma lam yakun ila man lam yazal pé al-firaru yìí òun náà ni ìsáré kúrò lọ́dọ̀ ẹni tí ó exist ẹni tí ó bẹ lọ sọ́dọ̀ ẹni tó ń bẹ wọ́n ní wa huwa ala thalasi darajatin wọ́n ní pìlẹ̀ mẹ́ta wọ́n ní al-firaru táwọn sọ yìí ló pín sí. firarul aama min al-jahli ila al-ilmi aqdan wa sa'yan wọ́n ní alákọ̀ọ́kọ́ ó ní bí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ọ̀gọ̀rọ̀ mùsùlùmí wọ́n ṣe máa ń sá kó níbi àìmọ̀kan lọ síbi ìmọ̀ aqdan nítàdí ọkàn wa sa'yan àti ní ìgbìyànjú wa min al-kasal ila tashmir jiddan wa azman àti bó ṣe máa ń sá kó níbi ìfàjò ìyá ọ̀lẹ lọ síbi ìmúra ṣiṣẹ́ àbí ìjáfáfá jiddan ní ti títẹ̀ ń pẹlẹ mọ́ wa azma àti tí ń ti ìpinnu wa min ad-diq àti kúrò níbi tó fún pínpín ila sa'ati thiqatan wa raja'an lọ síbi tó fẹ̀ thiqatan pẹ̀lú thiqa ìfọkànsí ìdánilójú ìfọkànbalẹ̀ wa raja'an àti ìmọ̀ràn kan dáadáa. Al-Imam Ibn Qayyim wọ́n ní yuridu bima lam yakun wọ́n ní gbólóhùn wọn tó sọ pé ìkúrò ní ọ̀dọ̀ tí ó exist wọ́n ní tó gbà lérò al-khalq rán àwọn ẹ̀dá so ayé wà nǹkan lọ sọ́dọ̀ ẹ̀dá àti ṣàlàyé yẹn síwájú wa bima lam yazal ètò sì gbà lérò pẹ̀lú tí ó yẹ tí ó gbò àfikún ń bẹ pé al-haqq wọn náà ni ọlọ́ọ̀bà òdodo ibi tí aṣàlàyé yẹn dé nìyẹn wọn ló wá qawlu ọ̀rọ̀ rẹ̀ tó wá sọ pé firarul aama pé ojúpọ̀nà tí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn mùsùlùmí fi máa ń sá wọn náà ni minal jahli wọn náà ni ìsá kó níbi àìmọ̀kan ilal ilmi lọ síbi ìmọ̀ aqdan pẹ̀lú àdìọ́kàn wa sa'yan àti ní ìpọ̀sẹ̀sẹ̀ àwọn ní al-jahlu naw'an wọ́n ní àìmọ̀kan táwọn sọ̀rọ̀ nípa rẹ̀ ìran méjì ni adamul ilmi bil haqqi nafi ìpìlẹ̀ alákọ̀ọ́kọ́ náà ni ìsàìmọ̀kan nípa ìmọ̀ àbí ìsàìmọ̀kan nípa òdodo tó lè ṣe ní láǹfààní wa adamul amali bi mujibihi wa muqtadah ìkejì ni ìsàìmọ̀kan àbí ìmọ̀ ṣiṣẹ́ pẹ̀lú ntí ìmọ̀ òdodo ìmọ̀ tó ń ṣàǹfààní tó bá mú wá ìmọ̀ fún wa fi ṣiṣẹ́ àwọn èèyàn máa ń kọ́ mọ̀ tó nílò ìmọ̀ wọn yẹn afánifakilahuma jahalun
so àti kéèyàn má nímọ̀ pa ìmọ̀ òdodo ìmọ̀ tó ṣàǹfààní àbí kéèyàn mọ̀ kó má wàá fi wá ṣiṣẹ́ jahlun àìmọ̀kan náà ni méjèèjì lughatan tá a bá lọ sínú èdè wa urfan tá a bá lọ sínú àṣà wa shar'an tá a bá fojú ṣẹ̀ríà gan wò àìmọ̀kan ni wa haqiqatan tá a bá sì fojú haqiqa bí nǹkan ṣe rí tá a bá fi wò àìmọ̀kan náà ni qala Musa fapẹ̀rẹ̀ anábì Musa alayhi salatu wassalam ó ní a'udhu billahi an akuna minal jahilin olólùwà ọ̀sádìọ́ kú níbi kí n jẹ́ kan nínú àwọn aláìmọ̀kan. wọ́n ní lamma qala lahu qawmuhu anábì Musa ó sọ ọ̀rọ̀ yẹn nígbà tí àwọn èèyàn rẹ̀ sọ fún pé atatakhidhuna huzwa Musa sọ fẹ́ máa fi wá ṣeré ni sáwájú ẹni eré ayé minal mustahzi'in tó fẹ́ fi wá jẹun tó mọ̀ fi ṣàwádà ni ló wá fi wá dá wọn lóhùn pé a'udhu billah Musa lọ́wọ́ kí n má jẹ́ kan nínú àwọn aláìmọ̀kan. ọ̀dọ̀ kọ́lá Yusuf as-Siddiq nífà pẹ̀lú anábì Yusuf as-Siddiq ẹ̀bùn wá sí ìròyìn ẹ̀ pé Yusuf ayú as-Siddiq òun náà sọ ó ní wa illa tasrif anni kaydahunna asbu ilayhin wa akun minal jahilin olúwa mi tó o bá darí ètekéte àwọn obìnrin yìí tó o bá darí ẹ̀ kú ní sàkání mi màá fọ́ọ̀lù hasbu ilayhinna màá jù sọ́fin wọn o ọwọ́ wọn máa tẹ̀mí o wa akun minal jahilin tí bá sì ti lọ jù sọ́fin wọn mo ti dìkan náà aláìmọ̀kan nìyẹn mo ti dìkan náà àwọn aláìmọ̀kan. so wọ́n ní ayé minal murtakibi ma hurimat alayhi pé mo ti dìkan náà àwọn tí yóò lọ mọ́ torí bọ́ ń tọ́ṣe léèwọ̀ fún wọn ká mọ́ ṣe mo ti dì í nìyẹn o mo ti dì í nìyẹn o. Allah qala ta'ala ọlọ́wọ́ ní innama tawbatu ala Allah ìtúbà ìmọ̀gbà túbà yóò mọ wá látọ̀dọ̀ Allah lilladhina ya'maluna su'a bi jahalati fáwọn tó bá ṣe ìbàjẹ́ pẹ̀lú àìmọ̀kan àwọn tó bá dẹ́ṣẹ̀ pẹ̀lú àìmọ̀kan olùwẹ̀dẹ́dà yóò mọ gbà túbà wọn. qala Qatada wọn láti Imam Qatada rahimahullah mina tabi'in ó ní ajma'a ashabu rasulillah ó ní àwọn sàábì ànábì salawatullahi wa ridwanuhu alayhi wọ́n panu pọ̀ anna kullama asallaha bihi fahuwa jahala tó gbogbo ń tá a bá fi ń ṣe Allah gbogbo ń tá a bá fi ń ṣe Allah fahuwa jahala àìmọ̀kan nìkan yẹn tó wá sí pé owó rẹ ló jẹ́ kó máa ṣe Ọlọ́run owó rẹ yẹn àìmọ̀kan ni tó wá ṣe pé fóònù rẹ àyẹn kan tiẹ̀ kọ́nà kúlẹ̀ lẹ́la kó ṣàánú wa lásìkò tòní yìí àwọn èèyàn fi fóònù wọ́n fi ń dára kúlẹ̀ lẹ́la kó wọ́n ṣe wá nìkan nínú àwọn tí ó mọ̀ fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ ẹ̀rọ ayélujára rẹ̀ tó fi máa dàdúgbò láàmú tó fi máa dàlú tó fi máa dàlúrú kúrò dẹ́dà kó mọ́ ṣe àwa bẹ́ẹ̀ gbogbo tó o bá ní láyé tó bá fi ń ṣe lọ́hùn nǹkan yẹn àìmọ̀kan ni kódà kó ṣe ìmọ̀ ló ní tó fi ń ṣe lọ́hùn ìmọ̀ yẹn ti di kí ni o ti di àìmọ̀kan. Al-Imam Qatada minal mufassirin nínú àwọn afa tí wọ́n gbóná tafsir Qatada bin Di'ama as-Sadusi rahimahullahu ta'ala al-Basri rahimahullahu ta'ala imamu jalil minal ajilla rahimahullahu ta'ala àwọn náà sọ̀rọ̀ yẹn wọ́n ajma'a ashabu rasulillahi sallallahu alayhi wa alihi wa sallam wa ridwanullahi alayhim